màá fẹ́ kẹ́ ẹ sọ dítẹ́ẹ̀nì ohun gbogbo báyìí torí ó dùn mí ni ó dùn mí ó dùn mí wípé bọ̀dá kú tán báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tún gbé ọ̀rọ̀ ilé kalẹ̀ torí mi ò gbọ́ rárá níṣẹ́ tí mo dé yìí mi ò gbọ́ gbàmọ́dé. wọ́n yẹ kú lálẹ́ àná ni àbáàrọ̀ àná. kó tó kú ni sórí ọtún sọpọ́ọ̀tì kan rẹ̀ ṣe rí ẹ̀rọ kí mi sọ dítẹ́ẹ̀nì. àwọn àbùdé kan ti wà nù pílánù yín yẹn red biro yàtọ̀ sí green biro. ó yàtọ̀. àwọn ibì kan wà tẹ́ pé wọ́n kún lọ́nà méjì níbi tó jẹ́ pé orúkọ ẹ̀gbẹ́ yín gẹ́gẹ́ ló wà bẹ́ẹ̀ tẹ́ sẹ́ǹdì sorúkọ yín ọmọdé alára ni mo rè mí lè purọ́. ọmọ bàbá dẹ̀ ń sọpọ́tì bàbá báyìí ó là ń. green biro yàtọ̀ sí black biro. lọ́rọ́ bọ̀ dáṣẹ́ ìwé wà ń lé. bàbá lọ́sẹ̀ tí ó kọjá sá ẹ sọ wípé plan tí ó wà lọ́wọ́ yín ẹlẹ́yìn lẹ́ni ẹni plan ilé yìí ìyẹn ilé tá a wà nú ẹ̀yìn ẹ wá dárúkọ ẹnìkan lórí afẹ́fẹ́ lóun ló bá ń ṣe plan yẹn. ẹ dárúkọ Sunday. bọ̀dé Sunday lẹ kọ́tọ́lọ́dọ̀ nígbà yẹn bọ̀dé. Sunday lẹ dárúkọ. Sunday kọ́tọ́lọ́dọ̀ nígbà yẹn sà Sunday kọ́tọ́lọ́dọ̀ nígbà yẹn sà. òun la ṣe gbé Sunday wá bá yín báyìí sà Sunday lẹ dárúkọ bàbá. mo ní bọ̀dé ó ti kú bẹ́ẹ̀ ọ̀rẹ́dì. tẹ́lẹ̀ ẹ fẹ́ pè wọ́n. ẹlẹ́fẹ́ pè wọ́n ẹ̀dẹ̀ pè wọ́n. ẹni tó ti kú ṣe yẹ kẹ́ pe nọ́mbà wọn ni. ẹni ẹ fẹ́ pè báyìí dẹ̀ ń pè lórí afẹ́fẹ́. bọ̀dé mo ní bọ̀dé tó kọ́tọ́ lọ́dọ̀ ẹ̀. lára ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bàbá bàbá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lọ́jọ́ yẹn ẹlẹ́fẹ́ pè báyìí dẹ̀ ń pe nọ́mbà yẹn. ẹ̀jẹ̀ gbọ́ nọ́mbà ń gbà yẹn. ẹ̀dẹ̀ ń pe rárá ẹ pe nọ́mbà yẹn ó wà fídíò ẹ̀yin fúnra ilẹ̀ dá ẹ̀tẹ̀ gbé sétí. ẹ wà lọ́nà ẹ̀dẹ̀ ń pè ẹni yẹn wà láyé báyìí pé ẹ̀dẹ̀ ń pè ẹni ló bá yín ṣe plan. ọkọ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ tó bá mọ̀ tẹ̀mí ni. bàbá kóró àwọn èèyàn lọ́sẹ̀ tó kọjá iṣẹ́ wo ni wọ́n jẹ́ fún yín ní ìgboro tẹ́ gbọ́. ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè. lára ẹnu ta lẹ ti gbọ́ ngbà yẹn. mo gbọ́ lẹ́nu bọ̀dá jíngò mo dẹ̀ gbọ́ lẹ́nu jó mo dẹ̀ gbọ́ lẹ́nu màmá aláta aládé pé èmi mo bá bọ̀dá gé bẹ́ẹ̀ ya plan. kí lorúkọ yín sà. Prince Sunday Adétóyìnbó. ọmọlúwo ni ọmọ ara mọ̀ kọ́. iṣẹ́ wo lẹ ń ṣe. town planning mo ya plan mo. bàbá lẹ́yìn lẹ bá wọn ya plan. rárá o mi ò sọ bẹ́ẹ̀ rárá o mo ní bọ̀dé. ohun tẹ́ sọ ni bàbá. ọkọ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ gbà yẹ. bàbá jẹ́ kí bàbá yẹn sọ̀rọ̀. bàbá ṣe mọ̀ pé brọ́dà yín ti kú. èyí o. ó ti brọ́dà yín ti kú. ọmọ pè mí ọ̀daràn o. ó ti brọ́dà yín ti kú. ọ̀daràn o kò pè mí o. bàbá a máa gba plan yẹn lọ́wọ́ yín a fẹ́ mú lọ sí town plan a fẹ́ lọ. ilé gba plan tèmi o. ní wàá ti gbà kejì a fẹ́ lọ ṣèwádìí sí lọ́dọ̀ ìjọba. ẹ̀ka ìṣèwádìí lọ́dọ̀ ìjọba lọ́wọ́ ní pálí lọ́dọ̀ ìjọba. rárá a máa fún eléyìí lọ a fún eléyìí lọ a dá padà gbogbo ayé ń gbọ́ wa báyìí. mo ní mi ò lè fún ní tèmi. gbogbo ayé ń gbọ́ wa báyìí. mo ní mi ò lè fún ní tèmi. gbogbo ayé ń gbọ́ wa báyìí ẹ pé lọ́ọ̀yà yín ẹ pé lọ́ọ̀yà yín bàbá. lọ ẹ má ti lọ ẹ pé lọ́ọ̀yà yín. rárá káyì ẹ pé lọ́ọ̀yà yín báyìí káyì ẹ pé lọ́ọ̀yà yín báyìí sábẹ́ gbà. bàbá ẹ pé lọ́ọ̀yà yín báyìí pé a fẹ́ gbà lọ́wọ́ yín. dáadé lọ́jọ́ yẹn mo gbọ́ prógámù yẹn ẹ pé torí wáyé pé kì í ṣe nọ́mbà tẹ̀ pé pass mo ti kó kun náà dídí nọ́mbà mẹ́rin mo fẹ́ padà pé sórí prógámù yẹn pé ẹ gbọ́dọ̀ pé nọ́mbà Sunday Adétóyìnbó yẹn. olóòfẹ́. after ìgbà yẹn màmá wa pé màmá kan tó wà ní ilẹ̀ Haúsá. Jos ara tó wà lọ́dọ̀ yẹn kí ara gbé sọ́kọ̀tì náà jẹ̀ dáhùn. bàbá orúkọ Sunday Adétóyìnbó lẹ́sọ̀ kó bá yín ya plan ní 1981. mo ní Sunday Adétóyìnbó kọjá lọ́dọ̀ yẹn gbà yẹn. nọ́mbà tẹ̀lé wá ń pè lọ́jọ́ yẹn. àbúrò mi lọ fún mi nọ́mbà kẹ́kẹ́ ìpè lọ́yà mi tẹ́lẹ̀. bàbá gbogbo ìwádìí tí a ti ṣe ó fi èmi nílẹ̀ gbẹ́yìn bọ́lẹ̀ nílé yìí. ọdún máa ti dọ́rùkọ mi sà é gbọ́dọ̀ ṣèjú láyé rẹ̀. ẹ fún wa ní plan báyìí a fẹ́ fi lọ́wọ́. ní plan ni o. ẹ kọ́ lè fi confam ni. ẹ pé lọ́ọ̀yà yín tẹ́fẹ́ pé ẹ pé lọ́ọ̀yà sà. ẹ pé lọ́ọ̀yà yín.
iye tí bàbá sọ ní plan yẹn bàbá tèmi ti ń kọ́ṣẹ́ gbá yẹn ni. kọ́ṣẹ́ ni ọkọ̀ bá sọ̀rọ̀ tó kí ló ń tọ́ yẹ ẹ sọ̀rọ̀ tó kò fún gbọ́ àmọ́ mi kọ́ṣẹ́ nígbà yẹn ni bòdé ló máa mi ya plan. bẹ̀ẹ̀ nọ́mbà ẹni ọkọ̀ yẹn bòdé lára program tó lọ ẹ̀ dárúkọ bòdé rárá sẹ́ńdà àdéhùn ìbò lẹ̀ dárúkọ sẹ́ńdà àdéhùn ìbò lẹ̀ pé kì í ṣòro ń ya plan pé ṣòro ti kọ́ṣẹ́ lọ́wọ́. ní báyìí wọ́n ti ní kí bàbá lọ mú pílánì ilé wá torí ẹni tí bàbá ní ó bá òun ya pílánì ilé ló wà lẹ́gbẹ̀ẹ́ bàbá yẹn. Ohùn ọmọ ẹni tí bàbá ló bá òun ya pílánì ilé lẹ̀ ń gbọ́ tó ń béèrè ìbéèrè lọ́wọ́ bàbá bákan náà. Ẹ jẹ́ ká wo ohun tí ó ṣẹlẹ̀ bí bàbá bá ti mú pílánì ilẹ̀ yẹn jáde síta torí ẹni tí bàbá ní ó bá òun ya pílánì ilẹ̀ ó mọ̀ nípa bọ́n ti ń ya pílánì ó fẹ́ wò bóyá ojúlówó ni àbí kì í ṣe ojúlówó. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ń bí o. Bàbá tí ẹ̀ ń wò tó mú pílánì ilẹ̀ lọ́wọ́ yìí ni bàbá Gabriel sọ wípé ó bá àwọn ya pílánì ilẹ̀ ilé náà ṣùgbọ́n wọ́n ti kó pílánì ilẹ̀ ilé kalẹ̀ báyìí bàbá yìí ti ń wò ó ti ẹ̀kọ́ pé wọ́n ti sọ pé àwọn kọ́ làwọn ya pílánì ilẹ̀ ilé pé rọ́ọ̀mù bàbá pa mọ́ àwọn ṣùgbọ́n wọ́n ti ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ pé ǹjẹ́ ṣé ilé pílánì ṣé ojúlówó ni ọmọ ọgbọ́n tí wọ́n ń sọ. ṣe rí pílánì ilé gangan rí ground floor ground floor so tẹ bá ń wo ẹ rí mi pé kò sí stamp lára ẹ kò sí stamp approval àti ẹwà tí kò nọ́mbà àti receipt number àti page so kò sí bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ orúkọ tó wà lókè bẹ́ẹ̀ tẹ bá wo ẹ rí mi ta Gabriel Adégòkè ẹ rí mi pé òkè ẹgbẹ́ quarters aramọ̀pọ̀ but ẹ wo bí tẹ bá wo ibi báyìí ẹ mọ̀ pé ibi ìkéle yàtọ̀ sí ilé then èké tó tún ṣe kò sí stamp. ẹ jọ kí ni ìkì tó yàtọ̀ yẹn kí ni túmọ̀ ìkì tó yàtọ̀ yẹn kí ni túmọ̀ ẹ̀ sà tó fi yàtọ̀ síra wọn yẹn. ǹjẹ́ ṣé yẹ kó rí bẹ́ẹ̀. ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ṣé lè tẹ̀ máa ń ṣe máa ń rí bẹ́ẹ̀ ni. ilé tẹ máa ń dijú máa ń bẹ́ẹ̀ personally iṣẹ́ tí wọ́n ní bàbá ibi tá kọ Gabriel sí àti kìíní tá bá wo bẹ́ẹ̀ ni téèyàn tí wọ́n bá bá yàn yá tó bá rí ilé bẹ́ẹ̀ wọ́n mi pé this one is fake and then kò lè sí stamp lára ẹ̀. fake ni báyìí. kò sí stamp gọ́ọ̀mẹ̀ntì lára ẹ̀. bó ṣe wà yìí. yes. eléyìí tí bàbá gbé lọ́wọ́ ojú bàbá lè jẹ́ sọ yìí o. ojú bàbá lè jẹ́ rí bàbá ń pè fake ni. brother mi ni wọ́n. kékeré sọ ìbá ẹ ní eléyìí tán gbé lọ́wọ́ ìbá ẹ. ìwé ilé ìbátan máa ní kọ́sọ́ fake nílé. fake ni. bẹ̀tẹ̀ eléyìí àkúwà wà ń bẹ̀ details náà pélé. ok mo ń bọ̀ jẹ́ kí n ṣe. details náà pélé bọ́n ti ṣe kún window bọ́n ṣe ṣe òpó àti pé bọ́n ṣe yàgbẹ́ ẹ̀rí ṣẹ́rí báyìí ẹ̀rí mẹ́rin báyìí ẹ̀rí ẹ̀wọ̀n ibi tọ́lẹ̀tì báyìí so stamp ìkan wá wà tí a sì máa fi hàn yín tó wà lọ́wọ́ eléyìí ní stamp báyìí. initially tẹ bá tó lọ wo this one kò sórúkọ nínú eléyìí. kò sórúkọ lélẹ̀. lélẹ̀ tó wà lọ́wọ́ yín. lélẹ̀ tó pé ní details yẹn. details lélẹ̀ kò sórúkọ mẹ́rin. tí ọwọ́ bàbá yẹn gangan fake ni. láì má dá sọ̀rọ̀ yìí tó o fẹ́ ẹ̀rù jẹ́ ń sọ báyìí sá pé gbogbo méjèèjì tó wà lọ́wọ́ tí bàbá kó lọ́wọ́ ẹ̀ báyìí ẹ̀yin àbúrò wọn ni yín o ẹ̀dẹ̀ ní òṣìṣẹ́ town planning ni so méjèèjì tán kó lọ́wọ́ ẹ̀ báyìí. mo mọ̀ nípa town planning dáadáa méjèèjì tán kó lọ́wọ́ ẹ̀ báyìí. so details náà pélé ó yẹ ká ìyá mi mo ṣe details nílé. à ń yà báyìí. bẹ̀tẹ̀ eléyìí tó wà níbí tó jẹ́ ground floor ẹ̀ barufu ni kò sí stamp gọ́ọ̀mẹ̀ntì lára ẹ̀. eléyìí náà báyìí nǹkan tí eléyìí tán kó lọ́wọ́ ẹ̀. ìrọ̀rùn àdúgbò yìí. eléyìí tán kó lọ́wọ́ ẹ̀ báyìí tẹ́sán báyìí náà báyìí ẹni kò sí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ kìíní lára. kò sí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ stamp lára ẹ̀. eléyìí náà nǹkan báyìí tẹ́sán. eléyìí details bó àmì ẹ̀ there is no name. kò sórúkọ. there is no name nínú yẹn. the details nílé
details náà kò lè rí ẹ̀ tó kò bẹ̀ sí orúkọ ńbẹ̀. 1980 náà ya plan ilé kì í ṣe 1981. Bàbá ṣe mọ nǹkan tí a máa ṣe ìkan sì wà tí ó wà lọ́wọ́ ẹ̀gbọ́n wọn tí ó dẹ̀ ti wà lárọ̀ọ́wọ́tó wa ṣé ń gbọ́rọ̀ nìsà gẹ́gẹ́ bí o ṣe jẹ́ iṣẹ́ tí ẹ yàn láàyò ẹ máa bá wa ṣiṣẹ́ lé lórí méjèèjì tó bàbá ẹjọ́ kí lórúkọ yín lẹ́ẹ̀kan sísà. Sunday Adétòyìnbó. tọ́ lẹ́yìn eléyìí ìwé ilé kejì èyí tí ẹ̀gbọ́n tí ó sọ pé ó wà lọ́wọ́ òun wọ́n ní kí bàbá Sunday Adétòyìnbó yìí tí wọ́n jẹ́ town planner kí wọ́n bá àwọn wo ìwé yẹn dáadáa torí ti bàbá Adégòkè ni wọ́n kọ́ wò yẹn ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ti ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ní kí wọ́n tún wò ó síra wọn bóyá ojúlówó ni àbí kì í ṣe ojúlówó ẹ̀yin ní kẹ́ máa fi ọkàn bá ìṣẹ̀lẹ̀ yìí lọ láàrin ẹ̀gbọ́n àti àbúrò tí wọ́n ń jà sí ilé ó tiẹ̀ jẹ́ pé ìyí ẹ̀gbọ́n nínú akitiyan yìí náà ni ó ti jẹ́ pé ẹlẹ́dàá sí ìyàwó rẹ̀ ló ṣẹ́kù tí ó ń jà wípé kí àbúrò dá ilé ẹ̀gbọ́n padà fún àwọn torí pé ìyàwó sọ wípé òun àti ọkọ òun làwọn jọ kọ́ ilé náà pé ti àwọn ni kì í ṣe ti àbúrò tí wọ́n ń pè ní bàbá Gabriel Adégòkè. ní báyìí ná kí ni tí ó wá ṣẹlẹ̀ nígbà tí bàbá tí ẹ̀ ń wò lójú ìwòran yìí tí ó jẹ́ town planner tí bàbá Gabriel ti kọ́ sọ wípé àwọn ló bá àwọn ya pílánì ilé tí àwọn sì sọ wípé rárá àwọn kọ́ làwọn yà á tí wọ́n fi ojú alájẹ kojú oníṣọ̀ ojú wa kojú ẹnu wa ṣe wọ̀. ní báyìí ẹ gbọ́ ohun tí wọ́n sọ nípa ìwé pílánì kejì. eléyìí tá a rí mú dọ́dọ̀ yín lẹ́ẹ̀kan rèé sà ẹ máa bá wa wò gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ professional gẹ́gẹ́ bí ohun tẹ́ ẹ wí. ẹ jọ sàmà olóòtú máa béèrè question kan. ẹ fẹnu bí díẹ̀ ni o. ṣé Gabriel ló mélé wá. rárá ìyàwó ló mélé yìí wá. ẹ ṣe rí nǹkan tí mo ń wò yìí. wẹ́ lówájú Ọlọ́run àti èèyàn yàrá 8 ní ilé yẹn ètò yàrá 6 ló wà ń bí pẹ̀lú kitchen and toilet then kò dẹ̀ wá sí stampu gọ́ọ̀mẹ̀ntì ń bẹ̀ stampu kan ṣoṣo ló wà ń bẹ̀ stampu ẹni tó yá ló wà ń bí kò sí stampu gọ́ọ̀mẹ̀ntì ń bẹ̀ kò sí àpúwà ń bẹ̀ kò sí ẹ̀wà tipo number kò sí péèjì ń bẹ̀ kò sí rìsífù ń bẹ̀ kò sí wọ́nì ń bẹ̀. nínú ẹ̀ báyìí. kò sí stampu ń bẹ̀ kò sí stampu ń bẹ̀. ẹni tó ṣe yẹn ta ni ẹni yẹn. ni mo o. ẹ wo orúkọ ẹ ó wà láàrin yẹn ó dà pé ó wà náà kọ kinní kan sí láàrin ẹ wò níbi àárín ẹ bá wa wò ṣé ẹ lè rí ìrìn dáadáa bí ká pe ọmọ yín kan tó tẹ̀lé yín wá kó bá yín wò. dasman ló ya ilé kì í ṣe. sá. kì í ṣe stamp gọ́ọ̀mẹ̀ntì kì í ṣe stamp ilé yìí ṣe stamp gọ́ọ̀mẹ̀ntì rẹ̀. nínú ilé yìí. kò sí stamp rẹ̀. báwo la ṣe fẹ́ wá dọ́rì gínà mọ̀ nínú gbogbo ẹ̀ bá. sẹ́ẹ̀rí náà nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé tẹ́ bá fẹ́ rí plan tán àpò ẹ̀ rí àpúrò àbí lílá ni wọ́n stamp ẹ̀ wọ́n sign wọ́n kọ approval sí then àwọn paid àwọn receive paid àwọn àbẹ̀ wọ́n máa ń kọ sẹ́ẹ̀rí paid yẹ wọ́n máa ń fi red biro kọ oye tí olúwa ẹ̀ san síbẹ̀ then ẹ̀wà tipo number tán fún tó wà nínú bidding register town planning wọ́n á lu wọn náà wọ́n á kọ date sí bẹ̀tẹ̀ ilé ìbáyìí wọ́n kàn yà wọ́n gbé fún wọn sáà ni bẹ̀tẹ̀ orúkọ tó wà ń bẹ̀ Mr. S. Adégòkè àti Òkègbè street àwọn ọmọ Èkìtì. gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n lé lórí ẹ ti rí kìíní ẹ ti rí kejì ẹ ti rí kẹta mẹ́ta lẹ́yìn mi ò mọ ẹ̀yin lẹ́mọ̀ tí wọ́n mẹ́tẹ̀ẹ̀ta ẹ rí kìíní ẹ rí kejì ẹ rí mẹ́tẹ̀ẹ̀ta kí ló ń tí gẹ́gẹ́ bí ibi tí ẹ jẹ́ professional lé lórí. nǹkan tí mo rí sí ń bẹ̀ níwájú Ọlọ́run àti èèyàn ṣe rí ẹ̀sùn ẹnu mọ́ bí bàbá. ẹ ṣe rí eléyìí tí mo ń wò lọ́wọ́lọ́wọ́. bẹ́ẹ̀ni. difference tó wà ń bẹ̀ orúkọ ẹ tó wà ń bí wọ́n yí wọ́n há ní blade bẹ̀tẹ̀ eléyìí tí mo rí lọ́wọ́ Gabriel yẹn wọ́n há orúkọ kúrò ń bẹ̀ wọ́n gbé orúkọ Gabriel sí lórí so òun náà kò sí stamp ń bẹ̀ bẹ̀tẹ̀ ibi tí stamp wà níbi tán kọ orúkọ kan sí tàn ha kíní náà ń pè yẹn details náà ń pè details yẹn ibi tán ti ń yàgbẹ́ wọ́n á yà sí ní ted orí window orí ilẹ̀kùn then beam
wọ́n á yà sí so òun náà pè ní details ìyẹn gan náà ha tán kọ Gabriel sí. kí wàá ní báwo la ṣe fẹ́ wá mọ ẹni tó ní ilé nú àwọn méjèèjì wáyé. so this one is not kò sí stamp ń bẹ kò sí gọ́ọ̀mẹ̀ntì ń bẹ owó gọ́ọ̀mẹ̀ntì ń bẹ. ìyẹn náà ẹni kò sọwọ́ gọ́ọ̀mẹ̀ntì nìyẹn. yes sọwọ́ gọ́ọ̀mẹ̀ntì ló wà ní. orúkọ ilé pé wọn ha ilé kò sí gọ́ọ̀mẹ̀ntì wọn sanwó lé lórí ní ọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì. ẹ sì sọ wípé yàrá mélòó ló wà nínú. yàrá 8 ló wà nínú ilé yẹn 1 2 3 4 5 6. eléyìí tí ẹ rí lẹ́ẹ̀kan yàrá mélòó ló wà nínú ìta fi wà lára mọ́kọ́ lẹ́ẹ̀kan. ṣé tí kò sí stamp ń bẹ. bẹ́ẹ̀ni yàrá 8 ni. yàrá 8 ni. yàrá 8 ni. gẹ́gẹ́ bí àgbà tẹ́ ẹ jẹ́ ọmọ arámọ́kọ́ níbi tọ́rọ̀ dé dúró yìí a ti rí méjèèjì báyìí pé ẹ̀rọ ni méjèèjì àbí. yes. because kò sí méjèèjì tó ní. tó gba ọwọ́ ìjọba lọ. tó gba ọwọ́ ìjọba lọ. yes. eléyìí tí ẹ sì ní ó dà kó fẹ́ wọná díẹ̀. eléyìí tí mo rí lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ni. ó wọlé díẹ̀. eléyìí wọlé díẹ̀. ìtumọ̀ rẹ̀ tó jọ wọlé tán ni pé kò sí gọ́ọ̀mẹ̀ntì ń bẹ. àmọ́ ibi tí mo tún rí tí ò tún wọlé tán bẹ́ẹ̀ náà ní báyìí pé yàrá 12 àbí 8 rẹ pé yẹn. sẹ́ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ ni pé. yes sir. because of the money tá máa san. okay. sẹ́ẹ̀rí yàrá ibi tán fi ṣe kitchen yìí. bẹ́ẹ̀ni. wọ́n fi ṣe yàrá lọ́hùn. okay. so nǹkan kan tó ṣẹlẹ̀ ń bẹ nìyẹn. nítọwọ́ yín. okay. ìlà fi pé 8. okay. ó ti wá yé mi. gẹ́gẹ́ bí àgbàlagbà báyìí tí iṣẹ́ ìyè tẹ́ rí kìíní tẹ́ rí kejì tẹ́sí jọjọ jẹ́ ọmọ ọba àti Gabriel tí mo sì gbọ́ pé ẹ láyà bíi kìnìún. Ọlọ́run ló ń gbàdúrà mi. ẹjọ jẹ́ ọmọ ilé ọba ni lọ́tùn lósì ẹ sì mọra yín ẹ̀gbọ́n yín ni wọ́n àti àríwísí yín tẹ̀ ń gbọ́nú ìlú kí ni ìmọ́lẹ̀ wo lẹ lè bá wa tàn sọ́rọ̀ tó wà nílẹ̀ báyìí. olótú ìmọ́lẹ̀ tẹ́mi lè tàn sí ni wípé tẹ́yìn bá ń sọ òtítọ́ kó máa sọ lọ ìgbà tẹ́ wá sẹ́ ọ̀dọ̀ mi lẹ́ẹ̀kan tá a kó nílé ọ̀dọ̀ mi tí mo mú bóyá tí mo mú yín lọ ẹ rí mi pé ìgbà tá a délẹ̀ ẹ wá máa wò pé bèrò àwọn èrò bí bàbá sọ pé ọjà pé ọ̀nà ọjà la gbà so gbogbo àwọn ẹ ló ń comment pé kì í ṣòun ló nílé gẹ́gẹ́ bí àmọ̀ràn mi olótú ẹ̀gbọ́n ẹ̀ ló nílé. ẹ̀gbọ́n ló nílé. yes. bàbá tó kú yìí. yes ló nílé. bí mo sì bá àwọn àgbàlagbà bí mo sì gbọ́ bí mo sì bá wọn rìn mo sì ń gbọ́ torí èmi náà ti lé ní at least máa wọ 70 báyìí. ẹ̀gbọ́n ló nílé. ẹ̀gbọ́n ló nílé. ẹ jẹ́ ìṣí ojú òpó lẹ̀. bẹ́ẹ̀ tẹ́ mi pé ó sẹ́ ó lóun dárúkọ mi lórí rédíò tẹ́ mi pé wàá play ẹ̀ fún. bẹ́ẹ̀ni. àwọn ọ̀gá yẹn wàá play ẹ̀ fún tó wàá ríra ẹ̀ tó tẹnu mọ́ Sunday Adétóyìnbó. bẹ́ẹ̀ni. ó ní ìṣẹ̀lẹ̀ wáìnì òun. wọ́n ní aṣọ̀tẹ̀. ó ní ẹ̀sọ̀tẹ̀. ẹ jẹ́ kí n yọ̀ọ́ yá ṣe kankan. kó títọ́ bá lọ lógún ọdún kí ló bá lọ lógún ọdún á padà òtítọ́ wálé. ẹ̀yin alára wa ṣe ń fi ọkàn bá ìṣẹ̀lẹ̀ yìí lọ lẹ́yìn èyí bàbá Gabriel Adégòkè tó sọ wípé òun lòún ní ilé pé kì í ṣe ẹ̀gbọ́n òun ó tún sọ̀rọ̀ wípé òun lẹ́nìkan ò tí ó lè jẹ́rìí sí pé òun lòún nílé wọ́n wá ní ó dáa kí ó jẹ́ káwọn òjò délé òǹtọ̀hún nígbà tí wọ́n délé òǹtọ̀hún wọn ò bá onítọ̀hún nílé nílùú Arámọkọ ìyàwó òǹtọ̀hún ni wọ́n bá nílé ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ńbẹ̀ ni wọ́n pe níyàwó onítọ̀hún bá pe bàbá tí wọ́n sọ wípé ó lè jẹ́rìí. sọ ẹ̀gbọ́n ohun tí mo ń sọ. ọgbọ́n dáadáa mo ní bọ̀dá Gabriel ojú olúwa ń wò ọ́ mo ní wọ́n wá ọ wálé nísìn wọ́n ní ọ̀rọ̀ kan ti wàálẹ̀ báyìí tó mú àwọn ìjọba wá o wọ́n ní bọ̀dá wa sọ pé ìwọlẹ̀ ẹlẹ́rìí tó lè jẹ́rìí sí bóyá òun àti ẹ̀gbọ́n òun ló nílé àbí bẹ́ẹ̀ kọ́. wọ́n ní páwọn làwọn nílé. pé bàbá páwọn làwọn nílé. wọ́n ní bọ̀dá sọ pé ṣé òun fúnra ra òun nílé ẹ̀gbọ́n àbẹ́gbọ́n rẹ̀ wọ́n fẹ́ fi wá sọlú jẹ́rìí báyìí o. mi ò máa lépa eléyìí o. bàbá. bàbá náà wọ́n lẹ́yìn ló bá wọn kọ́lé. bàbá. bàbá. ẹni tí o èmi náà sọ̀rọ̀ o àfẹ́ wádìí pé ta ló ní lẹ́nu èmi àti bọ́dà mi
bàbá wọn ní gbogbo ìgbà tí wọ́n ń kọ́ ilé yẹn lọ́wọ́ wọ́n ní gbogbo ìgbà tí wọ́n ń kọ́ ilé yẹn lọ́wọ́ wọ́n ní ẹ̀yin lẹ́lẹ́rìí tẹ́ fi mọ̀ mọ́ ṣe ń kọ́ tán kó ṣe gbogbo ẹ̀. Adó lọ ẹ̀ máa wà lọ́gbẹ̀ẹ́ yìí. Sá. Adó ló wà ó ní nǹkan sẹ́yìn. bàbá lọ́rọ̀ kan nípa ọ̀rọ̀ ilé yẹn kí ni tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀ gangan. bàbá ojú kí ni tẹ́ ẹ mọ̀ nípa ilé yẹn gangan lọ́rọ̀ kan. Àwọn tẹ́ máa mà lẹ́pà ẹ̀ jù pé ojú olúwa mọ̀ṣáàjì kó gbé bẹ́ẹ̀ kẹ́gbẹ́rẹ́ bá dé àjọ kiri alẹ́ bẹ́ẹ̀ ilé àbáyẹn mọ̀ mà kẹsàn-án lọ́wọ́ lébi ojú ọjà. ta ló wá kọ́ ilé tó wà ní òkè ẹgbẹ́. ta ló wá kọ́ ilé tó wà lókè ẹgbẹ́. Ojú olúwa mò ń rí bẹ́ẹ̀ mẹ́gbà ní àlàfo bọ́n ti kọ́ àti bọ́n ti kọ́. Wọ́n lẹ́yìn lẹ́lẹ́rìí wọn báyìí pé ẹ̀yin lẹ mọ̀ sí páwọn làwọn nílé o wọ́n wà bí wọ́n ń gbọ́ yín o. Wọ́n lẹ́yìn lẹ́lẹ́rìí wọn tí ó jẹ́ lẹ́lẹ́rìí pé tẹ́ ẹ mọ̀ páwọn làwọn nílé o nǹkan sọ tá a fi wá sílé yín nìyẹn bàbá. Bàbá yẹn ọ̀rọ̀ tó sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló bá sọ̀rọ̀ pé lóòótọ́ òun mọ̀ wípé Gabriel ló ń gbé inú ilé yẹn látìgbà tóun ti mọ̀ ó ní ṣùgbọ́n ẹni tó kọ́ ilé láàrin Gabriel àti ẹ̀gbọ́n rẹ̀ Samuel ó lóun ò lè sọ. Bọ̀bá ẹ̀ jẹ́ kí n sòótọ́ bá jẹ́ sòótọ́ fún ọ bọ̀dá. So ti gbọ́ ọmọ ọba ni ọyọ ọmọ ọba kan ló tún wà lẹ́yìn rẹ̀ so ń gbọ́ màá fẹ́ kẹ́ ẹ sọ dítẹ́ẹ̀nì ohun gbogbo báyìí toró ń dùn mí ni ó dùn mí wípé bọ̀dá kú tán báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tún gbé ọ̀rọ̀ ilé kalẹ̀ torí mi ò gbọ́ rárá níṣẹ́ tí mo dé yìí mi ò gbọ́ gbàmọ́dé. Wọ́n yẹ kú lálẹ́ àná ni àbá àárọ̀ àná. kó tó kú ni sórí ọtún sọpọ́ọ̀tì pẹ̀lẹ́ ṣe rí mi sọ díté. bàbá sẹ́rí plan tí mo wò tó jẹ́sẹ̀ dádì mi tí mo wò ẹni sùúrù ẹ jẹ́ kí n sọ tèmi plan tí mo wò tó jẹ́sẹ̀ dádì mi tèmi wo tí mo lóye ẹ̀ nígbà tí mo kéré tí mo ṣe dàgbà tó yìí tó bá mú plan yẹn délé ẹjọ́ àti lọ́ọ̀yà yín tẹ́lẹ̀ fẹ́ pé àwọn àbùdé kan ti wà nù plan yín yẹn red biro yàtọ̀ sí green biro. Ó yàtọ̀. Àwọn ibì kan wà tẹ́ pé wọ́n kún lọ́nà méjì níbi tó jẹ́ pé orúkọ ẹ̀gbẹ́ yín gẹ́gẹ́ ló wà bẹ́ẹ̀ tẹ́ ṣẹ́ǹjì sorúkọ yín ọmọ bí alára ni mo rè mí lè purọ́. Ọmọ bàbá dẹ̀ ń sọpọ́tì bàbá báyìí ó là ń. green biro yàtọ̀ sí black biro. Mọ́rọ́ bọ̀ dáṣẹ́ ìwé wà ń lé. So lẹ́yìn èyí ni kálukú bá kúrò níwájú ilé bàbá tí bàbá Gabriel sọ pé wọ́n lè jẹ́ ẹlẹ́rìí àwọn bí àwọn ikọ̀ ọmọ ẹ̀dẹ́mà bí wọ́n ti ń lọ tí wọ́n kúrò ńbẹ̀ ni bàbá yìí wá ń sọ̀rọ̀ wípé òun yọ̀ǹda ilé yẹn o pé òun ti yọwọ́ kúrò ńbẹ̀. bàbá clear. ẹ̀kọ́ ẹ̀tẹ́ bẹ́ẹ̀ ni. ṣé máa kó ẹran akó jáde ńbẹ̀ káwọn ọmọ máa bọ̀ ńlé. àbámilé bẹ́ẹ̀ mẹ́lẹ̀ kó jáde. ẹ̀dẹ̀ lẹ́yìn ọ̀dà. ìyá mi látòrí rọ̀dùn. ẹ̀dẹ̀ lẹ́yìn ọ̀dà bàbá. Bàbá Gabriel láwọn ò ní kúrò ńlé fáwọn ọmọ ẹ̀gbọ́n òun Samuel pé àwọn ó jọ wà ńbẹ̀ náà ni bẹ́ẹ̀ wọ́n sì ń pé àwọn tún yọ̀ǹda tọ̀ níbo lọ̀rọ̀ yóò wá já sí báyìí ẹ̀yin náà ẹ wo ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ yìí bí wọ́n ti sọ pé àwọn yọ̀ǹda ṣé ohun tí wọ́n ń sọ yìí pé àwọn yọ̀ǹda ilé yìí ṣé ẹ̀yin rí gẹ́gẹ́ bíi pé bàbá yìí ti gbà wípé òun kọ́ lòun ní ilé ní tòótọ́ pé ẹ̀gbọ́n òun ló ní ilé tí wọ́n wí ilé náà lẹ́ ń wò tí ó wà lójú ìwòran yìí tí wọ́n ń jà lé lórí ẹ̀gbọ́n àti àbúrò ni wọ́n ń jà sílé náà bó tiẹ̀ jẹ́ pé ìyàwó ẹ̀gbọ́n ló jáde síta tó fẹ́ gba dúkìá ọkọ rẹ̀ padà torí pé ọkọ rẹ̀ yẹn ó ti wà nípò arúgbó bí àgbàlagbà tí ò fi bẹ́ẹ̀ mọ ohun tí ó ń ṣẹlẹ̀ mọ́ ṣùgbọ́n ó ti jẹ́ pẹ̀lẹ́dà báyìí o tọ̀ kí lẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀ báyìí báwo ni kí wọ́n ṣe yanjú ọ̀rọ̀ yìí bàbá tó kú yìí báyìí ní ìsìn níbo ni wọ́n wà lọ sin sí ṣé ilé yẹn nìkan lọ sin sí ni àbí kí lẹ̀yin rò lọ́rọ̀ kí ni kí wọ́n ti ṣe ọ̀rọ̀ yìí tọ̀ kò jù báwọn lọ o. Okay. ẹ ṣeun. Okay.